Ogoji èèyàn lọ́wọ́ ti tẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́pàá táwọn tọ́ọ̀gì gún lọ́bẹ pa nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ òfin gbé ó kéré tán àwọn afurasí bíi Ogoji lórí ẹ̀sùn pé wọ́n gún ọlọ́pàá kan lọ́bẹ tó sì gbabẹ̀ dọ́rùn ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ọlọ́pàá tó dolóògbé ọ̀hún ni ìròyìn jẹ́ kó di mọ̀ pé ìǹṣpẹ̀kítọ̀ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ni wọ́n sì gún lọ́bẹ pa ní agbègbè àràkálẹ̀ ní olú-ìlú ìpínlẹ̀ náà ti ṣe Àkúrẹ́. Ìròyìn gbọ́ pé ṣe ni ọlọ́pàá ọ̀hún tí wọn kò tí ì sọ orúkọ rẹ̀ fáráyé ní gbólóhùn aṣọ pẹ̀lú àwọn kan ní agbègbè náà eléyìí tó sì mú kí ọ̀kan lára wọn gún lọ́bẹ. Lẹ́yìn èyí ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn kan nítòsí ibẹ̀ ṣùgbọ́n aṣọ òkú ọmọyẹ ti rìn wọjà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àjálù burúkú yìí, alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé ní méjì nínú àwọn ogójì afurasí ni wọ́n mọ̀ púpọ̀ nípa ikú ọlọ́pàá yìí táwọn méjìdínlógójì tó kù sì mọ̀ táṣẹ́rẹ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn orúkọ àwọn afurasí méjì ọ̀hún ní Ṣínà Jacob ẹni ọdún 25 àti Felix Ọlálékan ẹni ọdún 22. Ó ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ní kọmíṣánná ọlọ́pàá ti pàṣẹ pé kí ìyẹn bẹ̀rẹ̀ ìwádìí ní kíákíá wọ́n sì fi páńpẹ́ òfin gbé ẹnikẹ́ni tó bá mọ̀ nípa rẹ̀. Ọláyínká ti wá sọ pé gbogbo àwọn tí ọwọ́ tẹ̀ ni wọn yóò fi ojú ba ilé ẹjọ́ nígbà tí wọ́n bá ṣe ìwádìí tán.